bí eré kinní náà mà ti ń dòótọ́ láàrin òṣèré orí ìtàgé ilé wa ìyún Laide Bakare àti Odobs tí gbogbo wa mọ̀ ìyún Ọmọ́tọ́lá tí gbogbo wa mọ̀ sí Odobs. Tẹ́ ẹ bá gbàgbé àwọn méjèèjì wọ́n ṣe nǹkan kan nígbà Christmas táwọn ènìyàn ń wò pé ṣé kọ́ńtẹ́ǹtì ni àbí òótọ́ ni. Ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Ọkùnrin eléyìí ni ó jẹ́ bí ọkùnrin ẹlẹ́ẹ̀kẹrin tí Laide Bakare tí yóò fall in love pẹ̀lú. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé tẹ́sìn bá dá a máa ń tún gùn ni. Kí làwọn ènìyàn wá ń sọ lórí ìkànnì ayélujára àti pé sóòótọ́ ni àbí irọ́ ni. Sáwọn méjèèjì tí ń jẹ mùkúndùn ṣé wọ́n ti ń gbé nǹkan sí nǹkan, ṣé wọ́n ti ń gbé logo sí laga, ṣé wọ́n ti ń gbé laga sí logo. Ó yẹ ẹ jẹ́ ìyànnàná ẹ̀ fún yín kó yé yín yékéyéké. Mò ń bọ̀ ná, ẹ kọ́kọ́ wò lè iná, mò ń bọ̀, ẹ má lọ bí kankan, mú wà pẹ̀lú yín. Oh, yeah. Mo park here ni, màá fàyọ ni. Ní December 25 ní 2025 ní Laide Bakare ló fi fọ́nrán yìí sí ìkànnì ayélujára rẹ̀. Ó kọ́kọ́ dọwọ́ bojú Odobs, ó wá fi sí ìkànnì ayélujára rẹ̀ lọ́ndì 25. Àwọn ènìyàn ń wò pé ta ni eléyìí tó wà lórí bẹ́ẹ̀dì Laide Bakare. Ṣùgbọ́n àwọn ènìyàn ti ń sọ wípé Odobs ni ó jẹ́. Ṣùgbọ́n àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ní January 1st ní ọjọ́ New Year gangan, Laide Bakare ó wá surprise àwọn ènìyàn torí pé on the 25 ló kọ́kọ́ bo Odobs lójú, èyàn tí wọ́n jọ wà lórí bẹ́ẹ̀dì tí wọ́n jọ ṣe content papọ̀. Àwọn ènìyàn wò pé content ni wọ́n ń ṣe. Ẹ̀yin náà ti mọ̀ pé Odobs wọ́n lè kọ sí síbẹ̀ wọ́n sì lè kọ dí. Ẹ mọ̀ pé n tó máa ń fi ṣe content ti ẹnu kó máa ṣe sugar daddy, kó máa ṣe sugar boy. Ìgbà tó wá di January, Laide Bakare ó fi fọ́nrán náà sí ìkànnì ayélujára rẹ̀ tó ti sí ojú Odobs tó ti sí kalẹ̀. Ṣùgbọ́n àwọn ènìyàn lérò pé content ni wọ́n ń ṣe, pé content sugar daddy àti sugar boy àti sugar mommy. Ó ti wá ń kọjá content báyìí o. Ẹ̀yin náà mọ̀ pé àná ní February 14 àyájọ́ olólùfẹ́ tó ń kálukú tí wọ́n máa ń gbé olólùfẹ́ wọn lọ jayé fọ́rìn. Ẹlòmíà máa gbé olólùfẹ́ rẹ̀ lọ lu Dubai, ẹlòmíà gbé lọ Amẹ́ríkà bí èèyàn bá ṣe lówó sí ni. Tó jẹ́ pé wọ́n á dẹ̀jọ gbé nǹkan sí nǹkan, wọ́n á jọ gbé logo sí laga, wọ́n á gbé laga sí logo lẹ́yìn ìgbà tí wọ́n bá fúnra wọn ní ẹ̀bùn olólùfẹ́. Laide Bakare wá fàájà, ó jáde tán, ó ní tẹ́ ẹ bá rí ẹ wí, ehun ẹ bá wù kẹ́ sọ, sẹ́mi náà wà ní nífẹ̀ẹ́ ni. Àrè sòkúta. Torí pé mo jẹ́ single mother kò ní kémi náà tún máa nífẹ̀ẹ́ sí yẹn mọ́. Ó wá bọ́ sí ìkànnì ayélujára rẹ̀, ó wá fi fọ́tò, ó fi fọ́nrán síbẹ̀. Ibi tóun àti Odobs ìyún Odobodobo tí wọ́n ti jọ jáde fún Valentine gẹ́gẹ́ bí olólùfẹ́ méjì, gẹ́gẹ́ bí boyfriend and girlfriend. Ìgbà tó fi fọ́tò náà sí ìkànnì ayélujára, àwọn ènìyàn tí wọ́n ń sọ síbẹ̀. Ẹ jẹ́ n kọ́kọ́ kan tí Laide Bakare tó kọ sí caption. Ẹ wò, mò ń bọ̀ náà, ẹ jẹ́ n kan tí Laide tó kọ sí no caption náà. Laide Bakare kọ síbẹ̀, ó ní special Valentine. It is today, everywhere good. Ajé, baby paid figure creation to make me beautiful far dress and she delivered handsomely. Laide Bakare is grateful. Ẹ̀yin náà gbọ́n tó sọ, ó ní special Valentine. Ìtumọ̀ ẹ̀ nípa àwọn Valentine tó ti ń ṣe é bọ̀ lẹ́yìn gbogbo ẹ̀ ò special. Ṣùgbọ́n eléyìí Odobs ó mú special. Ṣé wá rí Odobodobo náà, òun náà fi fọ́nrán náà ó fi sí ìkànnì ayélujára rẹ̀. Kí ni caption tó ń lò? Mò ń bọ̀, ń gbé yín dáhùn bìkan tí ó yé yín. Mò ń bọ̀ náà, ẹ má lọ ẹjá wo caption tí Odobs tó fún tiẹ̀. Odobs ó kọ pé Happy Valentine's Day. It is always good to have you around me. To have you around me.
n tóun caption síbẹ̀ nù. Kí n tó mú kọ́mẹ́ǹtì táwọn ènìyàn wá ń sọ níkànnì ayélujára wa, ẹ̀yin náà mọ̀ yìí pé Laide Bakare ó ti fìgbà kan jẹ́ ìyàwó ẹnìkan. Ní ìgbéyàwó rẹ̀ alákọ̀ọ́kọ́, ó forí ṣánpọ́n ṣùgbọ́n bímọ kan síbẹ̀. Èyàn ní márèjì tí Laide Bakare kọ̀kọ̀ sí mo sọ fún yín, mo ní tẹ́sìn bá dá èyàn ó tún gàn ni. Ìgbéyàwó ẹlẹ́ẹ̀kejì náà, Laide Bakare tún wò pé ǹtí ìdébi tí mò ń lọ, ó tún ṣe ẹlẹ́ẹ̀kejì, ó tún bímọ méjì síbẹ̀. Àṣì Laide Bakare ò tún tí ìdébi tí ń lọ, ó tún ṣe ìgbéyàwó ẹlẹ́ẹ̀kẹta. Ẹlẹ́ẹ̀kẹta yẹn kò fi bẹ́ẹ̀ ṣe dáadáa, àríkà dáadáa pé ṣùgbọ́n àwọn ó ṣá eléyìí àwa tí mọ̀ bóyá òun àti Odobodobo bóyá ṣeréṣeré ni, ṣùgbọ́n bí ṣe ń lọ yìí ó dàpọ̀ tí ń dòótọ́. Ẹ wá já ohun táwọn ènìyàn ń sọ níkànnì ayélujára. Ẹnìkan ní ẹ ti ń dóra yín àbí? Ìtumọ̀ ẹ̀ ni pé ṣé ẹ ti ń gbé nǹkan sí nǹkan, ẹ ti ń jàlùbọ́sà, ẹ ti ń jẹ mùkúndùn ara yín lórí ibùsùn. Ẹ rí pé ní náà fi question mark sí, ó ń bi Laide Bakare. Eléyìí ní no be Odobodobo be this, he don finally reach here ọ̀gá mi. Àwọn ibi tí wọ́n gbéra wọn lọ náà, èyàn Figo Creation, àwọn náà comment wọ́n ní beautiful. Ẹ wá já lọ sí orí péèjì Odobodobo, kí làwọn ènìyàn sọ? Eléyìí ló lágbára jù. Ọlá Gold òun sọ pé una wan turn am to real thing, everywhere good, still good, all na still love. Ẹ̀yin náà mọ̀ pé Odobodobo sugar boy ni, ṣùgbọ́n ó dà pé Laide Bakare ó ti fẹ́ mú kúrò lórí street bá a ṣe ń wò yìí. Kílẹ̀ lómi tún sọ. Ẹni ní everyone dey share am until e reach your turn, you carry am go chop alone for Valentine. Ẹ̀yin náà mọ̀, ṣùgbọ́n ẹ jẹ́ gbàgbé lórí kọ́mẹ́ǹtì. Ẹ̀yin olólùfẹ́ mi, kí lẹ̀yin náà lérò sí relationship Odobodobo àti Laide Bakare? Ọ̀dọ̀ èmi ò gẹ́gẹ́ bí ọmọnìyàn, kò sí nǹkan tó burú bẹ́ẹ̀, torí pé ara èsòkúta tá a bá ń tanra wa lóku. Gbogbo àwọn tí wọ́n ti fúlẹ́ńgẹ́lẹ́ńgẹ́ tí wọ́n ń ṣe single mother, àwọn náà níbì kan lábẹ́nú tí wọ́n ti ń gbádùn ara wọn. Tá a bá ń tanra wa lóku, ẹni tó bá fi tiẹ̀ sí kànnì ayélujára nìkan láyé máa ń sọ ni. Òun kálukú ló mọ bó ṣe ọ̀rá ń dọ́gbọ́n sọ̀rọ̀ ayé rẹ̀. Ẹ gẹ́tì, ẹ share fídíò, ẹ subscribe. Kí ni èrò tiyín?